Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. I'm so happy. Ọmọ èèpẹ̀ dàgbà. Ọmọ èèpẹ̀ dàgbà. Ọmọ tọ́nà dàgbà tán, ó di ní kàṣà, ọmọ èèpẹ̀ dàgbà. Ọmọ tọ́lá, ó ti dẹ̀bù kápẹ́rí àkàlàmà gbọ́dọ̀ lẹ́gbẹ̀rún ọdún tọ́ntọ́n ní. Ìwọ tó ṣe 40, wàá ṣe 50, wàá ṣe 60. Wàá ṣe 70, wàá ṣe 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 180. Èèyàn ṣáà ní Mètúsẹ́là o. Our music, you have to dance slow. Omotola, are you ready? Are you ready to dance now? Ọmọtọ́lá níjọ́ Ọmọtọ́lá 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 with all respect, orílẹ̀-èdè mọ́mọ́dún ni mo jẹ́ ẹ má bẹ̀rù. Ọmọtọ́lá ni Ọmọtọ́lá ni Ọmọtọ́lá yẹ̀yẹ́ ọ̀rùn rẹ̀. Ọ̀rẹ́ mi o, ọ̀rẹ́ mi o, I love you. My brother, I love what you are doing. Just keep the flag flying. I love you. God bless you. Onítẹ̀mí o. Mo fẹ́ dá méjì. Kí n gbọ́. Mo fẹ́
mo fẹ́ dá méjọ. Mo fẹ́ dá méjọ. Ọgọ́jì mọ bí ó. Mo bá lóde o. Ẹgbẹ́. Sunny ìràbọ̀. Gbogbo yín mọ kí. Ẹ máa ṣe o. Sunny, ẹ máa ṣe o. My darling ń kọ́ o. Ṣọ́fẹ́ láàbíyá. Òní tẹ̀lé ọ̀rẹ́. Mo bá ròde o. Ẹlẹ́mi Mọ̀mọ́dù. Ọkọ̀ Bọ́lá jì í. Òní tẹ̀lé ẹ̀kan tí mi ò lè fi sílẹ̀ láéláé. Délẹ̀ ọmọ Mọ̀mọ́dù. Délẹ̀ ọmọ Mọ̀mọ́dù. Délẹ̀ ọmọ Mọ̀mọ́dù. Délẹ̀ ọmọ Mọ̀mọ́dù. Àwọn ẹ̀sà bíi Bọ́lá Lájà yìí ni. Àwọn tó kù lẹ́yìn wa ẹ sá máa tẹ̀lé wá ká lọ. Ladies and gentlemen, I'm going to recognize my brother from another womb, my junior brother, Baba. Ready to see the Gagagua. We never did before. Now, wow. In Nigeria, there are women that brother. Not that south, there are women that substance. This year, West year, give them chance to deliver the goods. I beg you. African women, get knowledge. African women. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all.